tí ọmọdé bá ń tẹríba fún àgbàlagbà, gbogbo nǹkan tó bá ń dáwọ́lé á máa gún gégégé, ìwà rẹ̀ á sì máa tutù pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Adé á fún ọmọ oníwà pẹ̀lẹ́ tí kò ṣàfojúdi sí bàbá àbí ìyá, tí ayé rẹ̀ dùn jọjọ. Tó Elédùmarè, ìbà rẹ lé ni mo ṣe bá o. Mojúbà gbogbo ẹ̀yin àgbààgbà, mojúbà ojú tó ń wò mí lénìí àti etí tó ń gbọ́ mi. Mo kí yín káàbọ̀ sórí ètò ìṣẹ̀ǹbáyé níbi tí a ti ń kọ́ ọmọ láṣà, ìṣe àti èdè ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ kúkú ni. Orúkọ tèmi ni Ṣọlá Adé. Èmi a máa sọ pé èmi ọmọ bíbí inú Fátíngàṣayọ̀ Ògúnlànà tí gbogbo yín mọ̀ sí ìyá àṣà. Ẹ kú mọ̀ wípé èmi náà látọ́kùn yín. Mo ti máa ń sọ wípé tẹ́yin bá ní ọdún ìbílẹ̀ yín, àbí ẹ tiẹ̀ ní ìpolówó, ẹ ṣáà wo ìsàlẹ̀ ẹ̀rọ amóhùnmáwòrán yín, ẹ ó rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi méjèèjì, tàbí kí ẹ pè mí sórí 0 8 0 2 3 6 8 8 9 2 7. Fáyìn tẹ́ mọ òǹkà ní èdè Yorùbá 080 236 88 927. Ní ọ̀sẹ̀ tó kọjá, ẹ rí àfihàn ìlú Ògìdì níbi tí wọ́n ti ń ṣe àjọ̀dún ìlú wọn. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí kábíyèsí sọ. Ẹ gbọ́ ìtàn nípa Ògìdì, kí láti ẹ̀ ń pè ní Ògìdì. Ẹ wá jẹ́ kí a dọ̀hùn náà kẹ́ lọ wo bí gbogbo ẹ̀ bó ṣe rí. Ẹ máa bá mi ká lọ. Oòduà gbè wá. Ire o.